ẹ bá mi dárúkọ yín bẹ́ẹ̀ mi gbọ́. Mrs. Matthew. Mrs. Matthew orúkọ tí yín gangan mọ́. Ok, ìyẹn jẹ́ pé Mrs. Matthew Oyinlade. Ẹ bá mi ṣàlàyé nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ àti n tó gbé yín àbí n tó ṣokùnfà ìtẹ́ fi wà ní condition opó ní dédé àkókò yìí. Mo fi wà condition opó náà ni pé ó ti lọ sí Iléṣà. Ibẹ̀ ni ó ti gba kíní, ibẹ̀ ni rẹ́gísítà sí. Ibẹ̀ làwọn èèyàn rẹ̀ wà. Ó wá lọ síbẹ̀ láti lọ dìbò níbẹ̀. So alẹ́ ẹjọ́ yẹn wí pé oko rẹ̀ ní ìlú kejì Ìtagún, mo lọ́dọ̀ wọn Ìtagún ni ibi tí wọ́n ti ń de ìbò yẹn. Ó wá lọ lálẹ́ báyìí wọ́n máa ń dẹ̀gbẹ́, wọ́n yìnbọn. So bó ti wá dẹ ìgbẹ́ lọ, ibẹ̀ ló ti kọlu wáyà náà yẹn já. Ìlú tá ń pè ní Ìtagún yẹn wọ́n ní transformer ń bẹ̀, wọ́n ń lo iná. So wáyà tó wá lọ síbẹ̀, wáyà yẹn ló já, ló kọlù. Wáyà tí wọ́n dẹ̀gbẹ́ òru. Ó dẹ̀gbẹ́ òru. Ok, gẹ́gẹ́ bí ọdẹ àbí. Ọdẹ bẹ́ẹ̀ ni. Wọ́n wá pa ẹran. Ó pa ẹran, ó fẹ́ gbé. Ó fẹ́ gbé ẹran yẹn. Ó fẹ́ gbé ẹran yẹn. Ìyẹn lóru. Lóru. Ó sì sókè padà ló kọlu wáyà yẹn, kò mọ̀ pé wáyà yẹn já. Ok, wáyà yẹn ti jábọ́ sílẹ̀ tẹ́lẹ̀. Wáyà yẹn já. Pọ̀ àwọn ò rí lóru. Ẹran làwọn fẹ́ náà gbé tá fi kọlu wáyà yẹn. Bẹ́ẹ̀ni. Ìyẹn ló wá ṣokùnfà. Kí wá ní àmọ̀ràn tẹ́yìn rí tẹ́ tún lè gba àwọn èèyàn lórí irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àti pàápàá àwọn tó ń ṣiṣẹ́ òde òru báyẹn bíi tiwọn. Ìmọ̀ràn tó wà bẹ́ẹ̀ náà ni pé bí wọ́n bá pẹran, Ok. bí wọ́n bá lọ sígbó tí wọ́n bá pẹran, kán wo gbogbo bọ́n ṣe fẹ́ gbé nǹkan láti wò pé ṣé kò sí nǹkan tó lè ṣe ìjàmbá fún wọn ní sàkání ibi tí wọ́n ti fẹ́ gbé, àbí tí wọ́n bá fẹ́ sírí sókè padà láti nàró padà, ṣé kò sí nǹkan ìjàmbá ní ibẹ̀. Ok, pé kò sí nǹkan ìjàmbá lójú ọ̀nà. Lójú ọ̀nà kí wọ́n wo ibi tí wọ́n ti máa gbé ẹran yẹn dáadáa. Gbogbo ẹni tó bá ń rìnrìn alẹ́ bóyá ń wa mọ́tò gan, kán máa ṣàkíyèsí ètò tó bá lè wà ní ojú ọ̀nà. Nínú nísìn mo ní bàbá kan tó ń gba tírélà. Ok. Wọ́n ní gbogbo ìgbà ni wọ́n máa ń yí òkúta sí ojú ọ̀nà tán bá ń bọ̀ láti Minna tàbí Sókótó. Wọ́n máa ń bá òkúta lójú ọ̀nà, wọ́n láwọn wà pẹ́wọ́ nígbà wọn láìmọye ìgbà mi tó jẹ́ pé àwọn tiẹ̀ ti jásẹ̀ sílẹ̀ bíi kí mọ́tò yẹn fẹ̀gbẹ́ sílẹ̀ tó yẹ pé Ọlọ́run ni ó tún dá àwọn padà sí títì. Àwọn àbúrò wọn pariwo pé gbogbo tó bá jọ mọ́rin alẹ́ mọ́ park, tó bá park síbì kan tó tílẹ̀ bá ti mọ́ lọ wà lè gbéra padà. Àwọn yẹn náà ti ṣe tí wọ́n bá ṣe lójú ọ̀nà wọ́n á ti kúrò tẹ̀m̀pọ́n ré ewu kọjá ni. Bó ṣe jẹ́ nìyẹn irú nǹkan báyẹn lẹ́yìn náà. Ẹ dákun, ó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọkọ yín tó jẹ́ aláìsí, báwo ni wọ́n ṣe súnmọ́ yín sí, àmì pé bóyá bí ó jẹ́ ẹnìkan tó yẹ pé máa ń ṣe fún yín gan dáadáa. A ti jọ wà ní ìsìn láti 97. Láti ọdún 1997. Bẹ́ẹ̀ ni láti jọ fẹ́ra. Oko ìgan mo ní ó má lọ mọ́. Ok. Má lo oko ìmọ̀, má lo oko ìmọ̀, ìjòwú ni. Ìgbé tí wọ́n ké ńgbà náà títí tó fi fẹ́ ẹlòmíì tó fẹ́ yẹn bóyá náà pariwo fún pé ó má lọ mọ́, bóyá kò pariwo mi ò mọ̀. Láti ìgbà náà ẹ̀kọ̀ọ̀kan ló kù tó ń yọjú sí mi títí tí ṣẹlẹ̀ fi wá ṣẹlẹ̀. Kẹ́ tó lọ jẹun lọ́dún 1997 tẹ́ ti fẹ́ra. Iṣẹ́ yìí náà, iṣẹ́ ọdẹ náà ni wọ́n ń ṣe látìgbà náà. Ó ń ṣiṣẹ́ mi ní gbòòrò Ìbàdàn Sátidé Ok. ló máa ń lọ sọ́run torí wípé ìbò tí wọ́n fẹ́ dì pé mọ́tò ní rìn Sátọ̀dé ló fi lọ ní Friday. Iṣẹ́ wo náà ń ṣe ní gbòòrò Ìbàdàn? Ní gbòòrò Ìbàdàn bí ó ń ṣiṣẹ́ ní Copec. Copec. Ni ó ti kó ní Copec, Ìṣẹ́bọ́ ló ti ń ṣiṣẹ́ ní Daily Graphic. Daily Graphic. Kí náà ń ṣe nílẹ̀? Bàbá tó mú wọbẹ̀. Ok. Gate man ni bàbá yẹn ń ṣe. Ok. Tí bàbá yẹn fi mú wọ ibẹ̀. Bọ̀dùbà tó wọbẹ̀ àwọn oníṣẹ́ yẹn wọ́n mú gẹ́gẹ́ bí àbúrò. Tí wọ́n bá fẹ́ kó ìwé jáde láti inú ọgbà yẹn wọ́n máa ń jọ ń kó ìwé jáde lọ sí gbogbo ibi tí wọ́n ní kọ́sítọ́mà sí. Ok. Iníṣẹ́ tí wọ́n ń ṣe ní ibẹ̀ yẹn. Ó wá lé ọ̀sẹ̀ọ̀sẹ̀ ìparí ọ̀sẹ̀ náà máa ń lọ sí oko. Oko lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀. Ìyẹn ló yẹ ọ̀sọ̀ọ̀sẹ̀ náà máa ń lọ báyẹn. Ọ̀sọ̀ọ̀sẹ̀ ní every Saturday ló máa ń lọ sọ́dọ̀ wọn. Wọ́n ti wá ń ṣe ilé nísìnyí ó ti tó bí ìgbà wo? Láti wà tá a ti fẹ́ra
iná náà ti máa ń mix ló ti báyìí. máa ń lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n ẹ̀ bàbá bẹ́ẹ̀ wà láyé náà bó ṣe máa ń lọ ọ̀dọ̀ wọn nìyẹn. Ìyàwó kejì tẹ́ ń sọ pé wọ́n fẹ́ sìn ìyẹn wà ṣé ìlú Ìbàdàn náà nìyẹn wà? ìlú Ìbàdàn bíi ló wà. Báwo náà ṣe máa ń yọjú sí yẹn yàtọ̀ sí ọ̀dọ̀ tí yín? ọ̀dọ̀ rẹ̀ ló ń gbé permanent látìgbà tí ó ti fẹ́. Òkè ọ̀dọ̀ ẹ̀ náà gbé permanent. ọ̀dọ̀ ẹ̀ ló ń gbé. Ẹ̀kọ̀ọ̀kan náà máa ń láǹfààní àti yọ sí. Ọmọ mélòó ló wà láàrin ẹ̀yin méjèèjì? mẹ́rin but méjì lọ́lọ́run fún mi wò. Mẹ́rin ló wà láàrin yín. ọmọ mẹ́rin ló wà láàrin wa méjì lọ́lọ́run fún mi wò. àbí kan ní 98 oṣù kẹjọ. Okay. ìyẹn pé ọdún kan ló lò. Okay. so àwa bí kan ní year 2000. àbí kan ní year 2000 December. so ìkẹta àbí ní year 2006. ní oṣù kejì ní January on the 2 àbí ìyẹn náà padà nígbà tó pé ọdún kan ó ń lò pọ̀ ọdún kan àbọ̀ ó sick ìyẹn padà mo sì wá bí ìtumọ̀ bí ní year 2008. Okay. Ìyẹn já sí pé méjì ló kú báyìí, méjì ṣaláìsí. Láti ìgbà tẹ́yìn àtọkọ yín ti fẹ́ra iṣẹ́ wo gan lẹ́yìn gan ṣe ní pàtó? kábíyèsí lédùá o iṣẹ́ tí mo ṣe pọ̀ nígbà tí kò sí olùrànlọ́wọ́ tí ò dẹ̀ dìde fún ìrànlọ́wọ́ mi nígbà kankan. mo ṣe bírí sókè dánwò, mo kiri dòdò dánwò, mo kiri epo, mo kiri búrẹ́dì. ní ìsìn kókó ni mo wá ń ta báyìí. Kókó lẹ́ ń ta báyìí. bẹ́ẹ̀. á jẹ́ sí pé ọkọ yín kò kì í yọjú sí yín dàbí alára gan nígbà tó rẹ̀. kò dàbí èmi àti Ọlọ́run là ń gbé bùkátà àwọn ọmọ. àwọn ọmọ máa ń lọ bá àwọn ọmọ ọlọ́pàá àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàwo wàá lòun ti gbọ́ tó sọ fún wọn náà nù. bí táwa ní fún yín ní ibo lẹ ti ń rí àwọn owó tẹ fi ń pè lo jíjẹ mọ fún àwọn ọmọ. tí wọ́n bá àwọn tí mo ti bá iṣẹ́ bí sókè tí iṣẹ́ bá wà tó máa tó bí ijọ́ mẹ́ta wọ́n á pè mí pé kí n sáà lè rí owó láti ṣe ọjà. ìyàwó láńlọ́ọ̀dù mi náà dẹ́ gbìyànjú. ìyàwó láńlọ́ọ̀dù ibi tí mò ń gbé yìí. Okay. ó try wọ́n ń dá àwọn àjọ kan so ó pè mí sí bí wọ́n bí nọ́mbà 1 bá ti kó bí nọ́mbà 2 sí nọ́mbà 3 á sọ pé tó ẹja òjò òun fẹ́ lò á gbà á kó fún mi láti lè fi ṣe ọjà kébí mọ́ pa mí tàbí kọ́ mọ́ pa àwọn ọmọ mi. bọ̀ ọjà yín tẹ̀ ń ṣe ó máa ń tó bí èlò tẹ́ fi máa ń láǹfààní àti fi pèlò rẹ̀. ìgbà tí ò sí chẹ́ńjì gbọ́nran ìwọ̀n tá a bá rí láfi rà kéékèèké. ó sì jẹ́ ní ìwọ̀n wá tẹ́ bá rí. mo fi ń rà kéékèèké torí tí a bá ṣírò rẹ̀ owó yẹn lé ní 40,000 tí máa fẹ́ rà. òróró nígbà míì 12,000 11,500 bá ṣe ń gbé òróró nù. àpò ẹ̀wà 22,000 23,000 bá ṣe ń gbé àpò ẹ̀wà nìyẹn. àwa àpín